jáde káwá wò wá òkè àwa máa ń jó cultural ń gbà yẹn ṣùgbọ́n ó yá ìlú Ìbàdàn ọmọ Abẹ́òkúta lèmi o Ẹ̀gbá làwa ti jáde sí Aláké so Ìbàdàn yẹn ibo ló wà Ọ̀yọ́ ló wà ẹ lọ síbẹ̀ kẹ́ lọ béèrè lọ́wọ́ wọn kí ló wá kàn mí mo máa gbé pépà yìí máa gbé sápò ẹ má bínú because àmọ́ eléyìí. Ṣàngó a dẹ̀ fẹ́ pé a má di ọ̀hà síbí o ẹ má yẹ ká pè wọ́n Ṣàngó ni o Ṣàngó jọba mo rántí bọ̀dá yẹn tó àti bí Ṣàngó ń gbà yẹn ẹ má Ṣàngó Denrele o ó dẹ̀ ká aláwìyé gbà yẹn o aláwìyé mo dẹ̀ ká. Abẹ́òkúta gangan ló wà so mo ṣe gẹ̀tẹ̀ báyìí inú irun mi ni màá fi sí because mo gẹ̀tẹ̀ ṣó ti yẹn bẹ́ẹ̀ yẹn so anyone tá a bá gẹ̀tì a máa gbé sílẹ̀. kí ló ń torí bọ̀ àwọn ọmọ burúkú kí lẹ̀ ń torí bọ̀ kí la gbé kí lẹ̀ jù eléyìí àgẹ̀tì ò kí má bínú àgẹ̀tì rárá so ibi la máa gbé sí. ṣáwọn Ọ̀ṣun no àbí àwọn Àwórì no àwọn ẹ̀yìn ìgbẹ̀tì àwọn kọ́ àwọn no kò sí àwọn eégún ọmọ yẹn pọ̀ a lè kà wọ́n ti pọ̀ jù wọ́n pọ̀ wọ́n wà everywhere àwọn ọmọ yẹn àwọn ó dàpọ̀ ọmọ Odùduwà kan wà nínú studio yìí. àwọn rasta rice àwọn já rasta fried rice na àwọn já rasta pekamage báwo lọ ṣe máa ń kọ àwọn orin Bob Marley ní Yorùbá kí n délé kí n béèrè kí n bi dáàdì wa ká béèrè lọ́wọ́ dáàdì wa because àwọn questions ilé gan o BBC Yorùbá ẹ ṣe wá ṣe mí báyìí. àwọn Lizzy Anjorin ló máa gẹ̀tì ilé àwọn Tóyìn Abraham ló máa gẹ̀tì ilé àwọn Fathia wọ́n máa gẹ̀tì ilé yìí àwọn broda Saheed Balogun wọ́n mọ̀ lórí àwa báyìí Ṣàngó ló máa bá mi dá question yìí lóhùn. mo mọ̀ bẹ̀ ìkókó sí lẹ́kìtì ilé yẹn ẹ máa gba bí mo ṣe máa ń sáì because inú mo dẹ̀ máa sọ ní Gẹ̀ẹ́sì inú palm kernel gbà bẹ́ẹ̀. Odùduwà ló bí ara ẹ̀ òun ni bàbá wo ló tún bí sọ ní bàbá ni. ẹbọ ti tán o ẹbọ.